ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́sàn yìí àwọn wo làwọn ẹni Ọlọ́run àwọn wo làwọn àfáà ẹ̀yin lórí ibú tẹ̀ ń pè ọ́ sáwọn àfáà mọ́ Ọlọ́run ní jọ́ dá fún yín. Allahumma amina afa amisu. Ọlọ́run wọ́n yọ ẹnu yín kúrò lọ́rọ̀. Amina. ẹ̀yin tẹ́ hana kí fáwọn àfáà. Amisu. tẹ́ ní òsì Kádìríyà ẹni òsì Tìjàníyà ẹni òsì ṣe Adama ẹni òsì Hájì Kàmálì Dínì ẹni òsì ṣe Ibrahim Ìyásí. àbọ̀ ti bàálẹ̀ tó fún náà ìwé tí bàbá títí wa tó tún hánà kí fún bàbá tiwa. ẹ wá gbọ́ àwọn àfáà àwọn ẹni rí. a lè torí tiẹ̀ ká ní bàbá rẹ ò sí nínú wọn bàbá rẹ wà nínú àwọn wòlíì Ọlọ́run lẹ̀ yìí. bẹ́ẹ̀ ni àwọn ọ̀yọ́ wọn kú o. ìwọ lọ yàyàkúyà. mọ fẹ́ ròyìn talẹ̀ ní Ọlọ́run. wọ́n fẹ́ ọ̀rọ̀ máa bá mi ká lọ díẹ̀díẹ̀. lillahi qawmun. lillahi qawmun. ó dàbọ̀. shara'u lillahi anfusahum. dákun má tọ́sí ẹ̀ mọ́ ti dá báyìí. fàtíyàwó habìtìkìrì láyé asimánà. ẹ bá ń sọ fún jàbàtà gbogbo bí ọba wà ẹni kò ní lábọ̀ ọ̀làtàyè tó wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. lillahi qawmun. fún wọn bá farabalẹ̀ ibi ọba ti lọ lè gba tíra tiẹ̀ wá tójú èyí táwọn bàbá ńlá bàbá rẹ̀ fi kalẹ̀ fún lọ oṣù tíra bàbá rẹ̀ náà ó lè wá tíra àwọn àfàṣe tá. ọmọdé ní máa ṣe báwọn ni lẹ́yìn òbí ẹ̀. kọ̀sẹ́ bọ́ ń lọ ni mọ́. lọ́bọ̀ ti tán. alágídí ló kù lọ ni. kò sóló sàn lọ ni mọ́ alágídí lọ́kàn lọ ni. àwọn tó yanjú kú Kwara poli ní ọlọ́gbọ́n àwọn ọmọ tí ń wọṣọ tí ọ̀dà ni. kọjá débẹ̀ ọbẹ̀ rúbán. àwọn ni ọlọ́lẹ̀ bá kọ́ yanjú wọn. kò tó bẹ̀ ọbẹ̀ rúbán. ìwọ lọ́ọ́ fà àwọn àfa mọ̀nà ó ní mọ̀nà tó fi kú. lillahi qawmun. ìfarabalẹ̀ ìwọ tó bá jọ́mọ rẹ̀ tó bá ń bẹ́yà yín sọ fún yọjú sí wa ọlátayé ṣe ń sọ fọ́ ga yín jàbàtà ẹni mo ní òní ńlábọ̀ ẹni ọba ṣerú àwọn tó ti ṣerú ẹ̀ lánàá wọn lábọ̀ wọn ò sì lérí pa àwọn ò sì ní lérí pa ìwọ ń sọ pé ilé òsà ń bẹ ilé ọba ilé àfa àlímì ẹnu bá rí ọgbà kó tó kú. ìwọ ń sọ bẹ́ẹ̀ lẹ́nu rẹ wala anatullahi alayka. àmín bìnnà náà nǹkan máa bá ẹ. wọ́n máa ní tàbá kàmínà lè ga wúlò. àdàtọ́ bá tún gbà fún ọ náà wọlé rí búbí ẹgbẹ́ rẹ. kọ́ni ẹni ọba sọ pé okú wọn náà àánà wọn bá wọn náà máa bọ̀. lillahi qawmun. shara'u lillahi anfusahum. fàtíyàwó habìtìkìrì láyé asimánà. àwọn akẹ́ńbẹ́nu àwọn àfáà inú àwọn tìjẹ́ ẹ̀ta àwọn tàná tìjẹ́ rìn ni. wọ́n sọ gbogbo ilé òòsà wọ́n sọ di mọ́tálásí lẹ́yìn ìgbà tí wọ́n sọ ilé òòsà di mọ́tálásí tán tí mọ́tálásí ń wá di tó ń kánúkú lọ lè jí rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ́n tó bá ń pè ilé òòsà kan tó ń bẹ ọlọ́run wọn yẹ àlùbáríkà rẹ̀. lillahi qawmun. shara'u lillahi anfusahum. fàtíyàwó habìtìkìrì láyé asimánà. fàkọ́dí wọ́n fò sí àmàwọ̀. inú wọn dáko mú lọ́rọ̀ lọ́rọ̀ nínú. amanaharu fàkọ́dí wọ́n fò sí àmàwọ̀ wà fi sọ́lá mi tàrà òfin ìrúbánà. ẹwà àwọn àfa àtijọ́ bàtà ń gbọ́ pé ó sí àwọn. abudana ha. òun là fún tíra ròyìn ó wà bárabalẹ̀ ó ṣe tíra rí. ní lẹ́yìn orí níbo. ẹ kí àwọn tó tán làágùn tán ṣe wàhálà tí wọ́n kọ tíra ẹ kí Sheikh Adam. rahimahullahu ta'ala. ẹ kí Maulana Sheikh Alhaji Ibrahim yẹn. baba yas. ẹ kí àwọn yìí wọn kọ tíra ìwọ ọkọ tíra rí èyí táwọn kan kọ lọ ń kà. ọmọ tí ó kọ kí ni ọmọ tí ó kọ ṣé ní ẹni ọmọ kọ sínú tíra ni èyí. ẹ wo tá a bá kọ ẹni ọkọ tíra yìí sọ ma lọ ní bá Lárúbáwá lẹni ọkọ ẹ wá wo bí tí yóò yà àwọn àfa lọrin ọgbọ́n Lárúbáwá lọ kọ tíra yìí ẹ wá wo bí tí yóò yà àwọn àfa lọrin gbogbo ẹ̀yin ará lọrin Ọlọ́run ní jẹ́ parẹ́ o. àmín. ẹni bá lóun wọn pa lọrin rẹ àwọn Boko Haram tí wọ́n ń lékún Kánò tí wọ́n ń lékún oníjọ́sì Kaduna gankan wọ́n ti fẹ́ máa wọlé yín náà díẹ̀díẹ̀ ẹ jẹ́ amúra dáadáa ká kó fàdúrà irú àwọn eléyìí ó padà máa wọlé lọ lè du àwọn èèyàn nulẹ̀ bí ọba bẹ́ẹ̀ lọ́hùn lérí wọn. amanaharu fàkọ́dí wọ́n fò sí àmàwọ̀ wà fi
الظلام تراهم فيه رهبانا. kẹsẹ̀ ti tẹ ẹ bá rìkọ́dù ẹ fọ́ jáde ẹ ta jáde kò sí tí ó ṣẹlẹ̀. èyí retí èsì rẹ̀. àwọn àbẹ̀rẹ̀ tí mo béèrè lọ́wọ́ rẹ̀ á sì retí kó fèsì ẹ̀ wípé ọmọ tó bá ká ìtẹ́ la ilaha illallah kúrò níwájú bàbá rẹ̀ tí bàbá rẹ̀ wá ṣépèlé pé òní lábọ̀ ìjà lè kírun lẹ́yìn rẹ̀ tá a lè tẹ̀lé tó lè pèpè sójú ọ̀nà ọlọ́run kádà lóhùn. bàbá ẹ ṣépèlé kó tó kú. ẹni tí bàbá rẹ̀ ṣépèlé kó tó kú. lálẹ́ tó lẹ́yìn ẹ̀ kírun kọ́lọ́n kọ́ gbà á. ẹ sì ń kí jímọ̀ lẹ́yìn rẹ̀ ẹlẹ́ntẹ̀lé súnà. túnà wo lẹ́ ń tẹ̀lé anábì ṣe báwọn ni. ẹni bàbá rẹ̀ ṣépèlé ó lè kí jímọ̀ lágo mẹ́wàá àárọ̀ kàtì àwa àzẹ́n wípé o tiẹ̀ wá ní mímọ̀ náà lọ́ọ́ dá ọ lójú tó bá wọn sẹ́ni ọba kí lásìkò tí gbogbo wa ń kì í náà sọ lẹ́sẹ̀ ni kẹ̀kẹ́ kí lásìkò tó kálukú kì í má jọ dàrú mọ́ ọ̀sán wa nkankan tí ọ̀sán máa dábàá ó dọ̀ọ́lẹ̀ bí à ń darí wọn ó lè à ń dá nkankan lẹ̀ ni. ẹ̀sìn ọ̀dàrú wo lọ ń dàrú fúnra rẹ̀. ìwọ lọ ń dẹ̀sìn irú ẹ̀sìn kan ọ̀dàrú kò sí nǹkan tó kù tíjàmbá tó yanjú nú ẹ̀sìn lọ níjà bí ọba yanjú rẹ̀ kọ́ lọlẹ̀ wẹ́ẹ̀sì bí wọ́n ti ń lẹ̀yìn láta téèyàn títí yẹ̀yàkuyà. kò tó bẹ́ẹ̀ lọ́bọ̀tàkọ̀ tí kò wọ́n jẹ ọ́ dé. òun náà sì gbẹ dáadáa kọ̀ ya fọ́tò ìwọ ya fọ́tò fún fọ́tò rẹ ta òun tójọ́ mẹ́ta tó ọmọ fi pàkó. bàbí kọ́ máa rù látẹ̀rí. ẹ wọ àwọn àfa. àmọ́ náà ẹ dákẹ́ bàbá ń wago. bàbá yìí wọ́n fún sí ọmọ. mọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ ti bẹ̀rẹ̀ rọ́pẹ́ díẹ̀ náà. wà fi sọlá mi tàrà ọ̀bẹ̀rù bá àmúdánù hàn àti àti fìláyì àfúsà hàn wà á fàgó àti àbàtì fìláyì àbúdánù sábàtì lòhùn mọ́ọ̀mọ́. lòhùn mọ́ọ̀mọ́. àwọn afárò. kọ́lé àzá bígàdá. káwùfà làásà. kọ́lé àzá bígàdá. wà kọ́kọ́ òun lẹ́yìn àtẹ̀lé. ọkùnrin ààrẹ. àgbẹ̀lódé àyíká ọmọ. líláyé kọ́ wọn. Ìlọrin làwọn àfa. líláyé kọ́ wọn. sàrà ó líláyé àfúsà hàn. sàrà ó líláyé àfúsà hàn gbogbo ẹ̀mí wọn wọ́n ti bùn ọlọ́run. bẹ́ẹ̀ni. àwọn bùn ọlọ́run lẹ́mìí wọn ni wọ́n ní gbogbo tó bá wù lè ṣe àwọn kí nǹkan kan sá máa ṣẹ̀sìn. kò sẹ́ni tó sara ni wọ́n wá rù níbi ìpè ọlọ́run. gbogbo àwọn àfa àtànẹ́tà wí àwọn ti jẹ́ ẹ̀ta yìí tá ń dákọ̀ wáyé gọ́ọ̀rẹ̀ ni bàdéǹdè ni bùbúlí karatu ọmọ yẹn mari ọmọ hiya ni lálẹ́kọ̀tọ̀ ni abẹ́ẹ̀lẹ́ hali masadu adanga tajuli adabi tajuli mọ́mẹ́lì àbá àgbáyì àbá tọ́ntọ́mọ́ gbogbo wa ni gbogbo àwọn àfa tàwí yìí. sàrà ó líláyé àfúsà hàn. sàrà ó líláyé àfúsà hàn. àwọn ti bọ́ ọlọ́run lẹ́mìí wọn wọ́n ní gbogbo tó bá wọ ọlọ́run kọ́fẹ́ ní àwọn ṣe. bàtí àbú àbẹ̀sẹ̀ kéré láyé àsìmáàdà. ìwọ jàbàtà tó ń pè òsísì kiri ọgbọ́n àwọn àfa alárúbáwá sẹ́wọ̀n yà àwọn àfa lọ́rin ìpè wà àti àbúhà. bàtí àbú àbẹ̀sẹ̀ kéré láyé àsìmáàdà. ata àbúhà wọ́n dààmú ara wọn wọ́n fúnra wọn wàhálà ṣe bìtìkìrì ńlá pẹ̀lú zikiri pẹ̀lú la ilaha illallah. wọ́n sọ ẹsẹ̀ ara wọn. àbá dasalati wọ́n dààmú ara ẹ̀ ṣé Ibrahim Iyas wọ́n dààmú ara ẹ̀ gbogbo àwọn àfa Nurul Hakim wọ́n dààmú ara ẹ̀ àfa Akẹ́yẹdé wọ́n dààmú ara ẹ̀ àfa àrẹ náà dààmú ara rẹ̀ pẹ̀lú síkìrì. òun ló fi rí ilé amúṣe Ibrahim Iyas lò fún ọ. òun ló jẹ́ wọn náà máa rí nǹkan kọ̀ọ̀kan tó ń rí wí lójú ọmọ rí wí. àwọn dààmú ara wọn pẹ̀lú síkìrì ni síkìrì òun ni wọ́n ní àmọ́ ṣe báyìí. láyìí láwọn ló ní àmọ́ ṣe báyìí. sáwì òun lọ láwọn ẹlẹ́bọ ní ń ṣe sáwì yìí. ọ̀pọ̀ obìnrin Ìlọrin lọ́dọ̀ àwọn obìnrin ìlú mi wàlíyà làwọn obìnrin Ìlọrin. bẹ́ẹ̀ bá obìnrin Ìlọrin tí bá ń tata wàlíyà Ọlọ́run ni. obìnrin Ìlọrin wọn ni ọmọ kùrìsí yù. ṣé báwọn kẹwàá kọ́ wọn jí wọ́n mọ̀ ọ́n iná àwọn èso nù wọn náà níjọ́ tí ìyá rẹ̀ ọgbà kìíní ọ̀hún náà lè gbà. tọ́ba máa ní kọ́ bá yẹ fúrọ́sẹ́ gbẹ́ kan ní kọ́ dalẹ̀. tọ́ba máa pé nǹkan kí nǹkan ní ọ̀pọ̀ ọjọ́ náà. lọ́yà ọ̀dà lúru ní kọ́ bá yẹ ìdí fún yàrá rẹ̀. ilẹ̀ àyíká ọmọ. líláyé kọ́ wọn. àwọn nù ni. sàrà ó líláyé àfúsà hàn. bàtí àbú àbẹ̀sẹ̀ láyé àsìmáàdà. amanaharu. ọ̀rọ̀ san gbogbo àwọn àfa gbogbo àwọn àlejò Ọlọ́run tí wọ́n ti lọ́lẹ̀ yìí ọ̀sán wọn. wàkọ́ni wọ́n fòsè àmọ́ wọn. àwọn ẹ̀kọ́ ọ̀sán wọn ṣe kẹ̀kẹ́ lójú gbogbo àwọn àfa ẹ̀lẹ́ wo pósítà gbogbo àwọn ẹni Ọlọ́run táwọn fọlá àwọn tọrọ lẹ̀ yìí ẹ̀lẹ́ wo bọ́ọ̀nù wọn ṣẹ́gun. oúnjẹ ni ebi ni. wọ́n fòsè àmọ́ wọn. masaru àdángbàlẹ̀ wo pósítà rẹ̀. wọ́n rù wọn gẹ́gẹ́ báyìí ni bẹ́ẹ̀ ti rù wáyìí. bẹ́ẹ̀ ti yàgbẹ́ pàṣẹ nínú.
àmọ́ ìwúlá fàgbà gbogbo àwọn àfáàtà wí yìí gbogbo wọn kò sẹ́ni wọ́n sara nù kí ló di wọ́n sara wọ́n ń fọ̀sán gbàwẹ̀ ìjọ ni wọ́n fọ̀sán gbàwẹ̀ bí ìwọ tó ń dán o ṣe jí nílẹ̀gbẹ̀ẹ́ ọ̀n ta sìmẹ́ntì àwọn àfáàtà wí àwọn òrówó tó yẹ ta sìmẹ́ntì ẹ̀fẹ̀ jàbàtà pé bolo ti rówó sìmẹ́ntì kójọ. ó jẹ́ lóhùn ṣe mẹ́tì yóní sìmẹ́ntì lòún gbà òun náà ó rí i pé ó wò pé mẹ́tì òun èébú ní jẹ́ fóun ọ̀yà ní sìmẹ́ntì lòún ta ẹ wá fi pé anab Muhammad sallallahu alaihi wasallam alájọ tẹ̀lé anabi sọmọ ọ̀dọ̀ lẹ́yìn Khadija ọba adarajẹ èéṣe tí wọ́n bá fẹ́ kó súnà anabi pé dáadáa wọ́n yẹ kí wọ́n náà wá fílà ní kan máa bá a dáná. àbí kọ́ lọ́lé oúnjẹ kọ́ bá wọn tá ń jẹ. ibo ló ti rówó tó ti ń lo mọ́tò sá anabi gun ọkọ̀ ni ẹ má dáhùn. anabi ọ̀tá ìsìlẹ̀ rẹ̀ níbo anabi òkunlé rẹ̀ ilé ebútú ní sùn. ìwọ́n lo fáànù èéṣe súnmọ́ orúkọ ọ̀pá ogun mọ́tò ànábì ẹ̀sìn lókun. ọlẹ́nìkan máa lè ṣe mọ́ndé ìwé òṣìṣẹ́ mọ́ndé. ọ̀tọ̀ náà ni ọ. àwọn àfa tòun ta wí. àmọ́ nàárò. àwọn tí wọ́n sọ pé wọn ò da mọ́tò ń wé sàfà mọ́. bàkọ́ ni wọ́n fò sí àmọ́ ọmọ. gbogbo ọ̀sán wọn kò ní kẹ̀kẹ́ tí wọ́n fi ń ṣe àwẹ̀ ni. wọ́n fi sọ̀lá mi tọ̀ra èrò bá. wọ́n fi sàlámì bóru bá tó wá dé. kílẹ̀ bá sún dáadáa tí gbogbo nkálukú ti sùn. tọ̀ra fi èrò bá. tọ̀ra fi èrò bá náà gbogbo àwọn ẹni ọlọ́run yà wọ́n sùn ẹ̀rọ tó máa bà wọ́n dé. bí wọ́n ti rùkú bẹ́ẹ̀ ni wọ́n máa dìde pẹ̀lú náfìlà ọ̀sán àwẹ̀ alẹ́ náfìlà àwọn ṣe wàhálà wọn ṣiṣẹ́ ni. àbùdánù àti àbátí fìláyé àfúsàhọ́. àbùdánù àti àbátí fìláyé àfúsàhọ́. ìwà àmùsùn àti àbátí fìláyé àbùdá. wàhálàfàṣùn àti àbátí fìláyé àbùdá. àbùdánù hàn gbogbo àwọn ẹni ọlọ́run tá ń dakọ̀ yìí ara wọn. àti àbátí. wọ́n dààmú ẹ̀. fìláyé àfúsàhọ́. wọ́n fi ara wọn dààmú ẹ̀mí wọn lórí ìtọ́lọ́run. wàhálàfàṣùn àti àbátí. wàhálàfàṣùn àti àbátí fìláyé àbùdá. wọ́n sì fi ẹ̀mí wọn dààmú ara wọn nítorí ọlọ́run. wọ́n yí àwọn èèyàn. ìrọ̀rí dúdú tọ́lẹ̀ àwọn àbá tàmọ́lẹ̀ sí ó dì mọ́lẹ̀ wọ́n wá dé o tún wá lọ tàmọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí náà lójú ìtàn tán kí wọ́n wá lè tàn jàǹgbó eré ẹ̀ burú ni. lẹ́yìn ìgbà tí lọ́rí ti di ọ̀run táwọn èèyàn ti mọ̀ náà. ẹ̀sìn olè ìbàjẹ́ ọ̀padà ẹ̀jẹ̀ ni èyí. ẹ̀rọ kẹ́ má ti mú wa ẹ̀fọ́ wọlé ẹ̀ka ọ̀rọ̀ ń bọ́ lọ́wọ́ orúkọ yìí ń ya lọ́wọ́. sábàdùlù àgbà o à ń bọ̀ wá gbowó tani ká má gbowó ẹ̀rọ rẹ̀. ẹ má dáhùn. ta ló ní a má gbowó tani wọ́n ju kọ́dà wèrè nílẹ̀ yìí tẹ́ bá juwó sí yọ̀ wọn. kò ní sọnù. o ti máa bọ̀ fà. sábàdùlù bàbá ní a máa gbowó báwọn yọ̀ wá ní yóò lóògùn mú wa yóò ní ẹni pé ń gbà wọn ro orí nǹkan kan sọ máa bọ̀ wá. sábàdùlù ọ̀rọ̀ tèmi kú ọlọ́rọ̀ à ń sọ lẹ́yìn ọ̀rọ̀ tèmi kú bẹ́ẹ̀ bọ́bá jẹ́ pé ọba dára ẹ lójú lóòótọ́ bó ti pèrè lọ́ba ń pèrè rẹ lóòótọ́ wá jáde ọ̀jẹ̀ sọ̀rọ̀ à ń sọ lẹ́ǹkùlé gbangba làwa ti ń sọ̀rọ̀ yìí kọ̀rọ̀ ni wọ́n ti ń sọ tiẹ̀ bóde wá káwa àfa ò fèsì rẹ̀ wá fèsì wa 20 níta wá pé wà ní fáti gbogbo àwọn àfa òní àwọn fèsì ẹ̀ òní dúró má bọ̀. sábàdùlù mọ̀mọ́. ẹ̀fọ́ farabalẹ̀ gbogbo ẹ̀yin àfa ẹ̀ ń bọ̀ mọ̀ yín ọ̀rọ̀ kẹ́ńjọ nìyí bàbá yín ọ̀rọ̀ ká yẹn dáadáa bàbá sì ń sọ̀rọ̀ ká sọ dáadáa èyí tèmi ń sọ yìí tí n fèsì ẹ̀ lélẹ́rí èsì tèmi ń pọ̀ fún òun ní gbogbo àwọn àfa àgbà àwọn àgbàlagbà tí wọ́n tẹ̀lú tí wọ́n fi mímọ̀ kalẹ̀ láwọn ẹni ọlọ́run tààrà tí ń lọ lè fèsì tí ń fẹnu yẹ̀yẹ́ wọn tí ń fẹnu pè wọn ló kọ lọ́nà tí ọ̀dà ọ̀nà ìlẹ́kọ̀ọ́ kéèyàn máa ní kàmáàlì yẹn so ádámù yẹn tiẹ̀ lẹ́nu ẹnu bá tẹnu bá bá rí ọgbà láti wí bẹ́ẹ̀ àwọn tẹ́mi ń fèsì fún un torí ó lè dàpọ̀ àfa mi náà lè máa wò ó pé àkọ́dọ̀ bá wa fèsì tó o bá ti mú tí ìbọn fèsì kò sínú àfa tí ń bá fèsì o. láyéláyé wọn kálukọ dá fèsì fún rẹ. wọn kálukọ ọmọ fèsì alẹ fún rẹ o. ìwọ tó o bá ń jó dídí èèyàn o sínú wọn máa fèsì ẹ fún rẹ. èyí tẹ́mi ń fèsì lélẹ́dín gbogbo àwọn àfa àtàná tí ń bú tó gbé dáwà tọ́lọ́ lọ́wọ́ gidi. tó hana fún wọn. gbàtọ́ wa délé tó ní àfa múlánà kọ́dà àtàyè ṣe bá wa fèsì tá a kọ́ fèsì. sábàdùlù mọ̀mọ́. iṣẹ́ àtàná
bàjẹ́ èyí tí wọn náà gbé lọ́wọ́ tí ọba dalẹ̀ yanjú ẹ̀ bábọ̀. sábàtì ló mọ̀ ọ́. ẹ wo nǹkan ara ẹran àwọn àfa sábàtì ó bẹ̀rẹ̀ sí ní já. kọ́fà àsábì gàdá. ìtú òjé sábàtì ló wọ́n mú hùmú ara wọn sì ń lẹ̀ máa wọ káwùlà àsábì gàdá torí wọ́n ń bẹ̀rù yàlùkìyàmà. wàkàtà òǹlẹ̀ làtẹ̀sẹ̀ bí àwàkúrọ̀ ààbẹ̀. ẹwọ́n tá a bá wí kàtàwù lẹ́yìnlá wọ́n wá yẹ òru wọn tẹ̀sí bí wàkúrọ̀ àná wọ́n yí òru wọn tẹ̀sí bí wọ́n fi ṣe subhanallah wa kurahana wọ́n fi tilawa kurani gbogbo àwọn àgbàlagbà tànátà wíwù wọn à ní nǹkankan àbàlù kurahani ẹ sì bá ẹ̀kọ́ lọ́dọ̀ wọn àti dúnkùá àwọn òjẹ́ ńtọ́da wọn ò rí ńtọ́da jẹ. lásán ni wọn gbádá ni nígbà tí wọn sára ní èyí. wọn ò rí ńtọ́da jẹ. aṣọ wọn ò da oúnjẹ tí wọ́n jẹ wọn ò rí ńtọ́da jẹ bí wọ́n ti ń jẹ ńtọ́da lónìí tó ń mutí tó ń gbé tì sẹ́gbẹ̀ẹ́ tó ń mú ó sì fi mílíkì sí ó sì sásọ ẹlẹ́gẹ̀ẹ́ ó tún lo láptọ̀pù. alábòsí ni ọ. àwọn tàná ìyá àwọn lo láptọ̀pù tó bá ti ń ṣẹlẹ̀ ń Saudi wọ́n sì máa rí. bí wọ́n bá lo láptọ̀pù ò lè rí nǹkan kan. ibo lẹ ti wá jọra yín. ibo ló ti jọra yín. ó sì lè fóònù tó dáa. òun gbé ọ̀sá jẹ òun gbé ọ̀sá jẹ ọmọ àpájẹ náà ní í ṣe ọ́n bí tó bá déwọ̀n àjẹ lọ́bọ̀ débẹ̀. ẹlòmíì wọ́n ti parí ọ̀rọ̀ ẹlòmíì nulẹ̀ tó wà ní nǹkan kò ṣe òun mẹ́wàá sì ń ṣe é ó tiẹ̀ náà ti rí nu. wàkọ́rídà ìlàlẹ́ bèrè dáwọ́ sísè èdò hàn. gbogbo àwọn àfẹ́ táwí yìí fúnra ọlọ́run ló pè wọ́n pálí jẹ́nà rẹ̀ ń bọ̀ ni wọ́n ti rí náà pẹ̀lú wọn. ìlàsíyàrá ti wà tẹ́sílẹ̀ mẹ́rù kébà. nígbà wọn bẹ́ẹ̀ tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún làbàǹdàsàrà tiwa. àbàǹdàsàrà ti bọ́bá wọlé yóò sọ pé ó ní ká abáni wò yìí. àbàǹdà wí bẹ́ẹ̀ àwọn kan pé àbàǹdà nírọ̀ àbàǹdà wà pa àwọn kan pé bí bá ní wo kàába ń kírun kàába ẹ máa sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ bá wọn lé mi léjìká ọmọ wọn lé àbàǹdà léjìká ipò ya àbàǹdà gbọ́wọ́ kó rárá rẹ̀ ó ní bolo ti bára rẹ̀ ó lóun bára òun kàába. bí ìwọ̀n ọba sojú rẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ààrẹ ni wọ́n máa ń yà ìjọ tá àbàǹdà sọ fún omi pé ó depo ṣé ní ọlọ́pàá ni kí ló dà rẹ̀ tó tẹ̀sí rífù àwọn àáfàá ló níyìn bọ́ọ̀ ọba tó wá rí gbogbo ẹ̀ wá lọ owó délé kò ní sìn òjijì sí Ibrahim wọn lọ jáde o ṣé Ibrahim jáde ṣé Amada Tijani ó jáde ṣé Obulala lọ́fà ó jáde àti jẹ́ ẹni ní tí kọ̀nfàmù ẹ̀ mọ wá kọ̀nfàmù ẹ̀ wá dé èèyàn ogún àti mẹ́rin èèyàn tí wọ́n sọ fún mi pé bẹ́ẹ̀ ni àwọn ti bà mí ọjọ́ òní ẹ̀dẹ́dẹ́ àwọn tó ní wọ́n sọ fún wa pé bẹ́ẹ̀ ni àwọn ṣé Ibrahim tí wọ́n sọ pé kò rí ọwọ́jọ́ tó ti kú láyé ìwọ ò tí ì kú ẹnìkan ò sì ní gbúrú ẹ̀ nígbà tó bá yá àwọn eléyìí ìjọ olórí fọ́tò àlìbá lárò gidi ùsèmí ìjọ olórí lárò gidi eré yẹn dàrú àtẹ̀yìn àtàwọn tẹ̀bùlíìgì tẹ̀jọ́ ń kóra yìí ọlọ́run ti wá dà ní wọn rú. àti mọ̀lẹ́rù àtàǹbàdì ọlọ́run ti kẹ̀yìn síra wọn. fúnra ara rẹ̀ náà lọ bẹ̀rẹ̀ sí ní fínísì àwọn tẹ̀bùlíìgì ẹgbẹ́ rẹ̀ ó tó dájú kọ wọn ọmọ pásásì kan tó nìyí náà ọlásàsì ò lè ràn ọ́. àwọn tó yẹ kó mú mọ́ra yín. ó gba àwọn tó yẹ kẹ́ẹ̀jọ pawọ́pọ̀ kẹ́ mọ́ra yín wọ́n lọ́dún tún fínísì wọn ọwọ́ àpò wọn nìkan àwọn tọ̀hún náà ọlọ́run mẹ́yìn náà bí a ma ṣe láwọn ni máa ń bẹ́ kíbi ní wọlé ńlá fún. ẹ máa rùn pàkí àdúgbò. tí irun gbàgbé tó sùn. ẹ máa rùn pa ẹ ní wọṣọ tó dáa kún orí yín kó ní pàwọn àfa dé ó jẹ dánú gbà sínú àfa ìbọn làánà dá sí. ìjọ máa òrí lárúbá tẹ̀ ń kọ́ se ni mọ́nìdọ̀tí là nábì. ọba dé maka ọ̀rọ̀ àwọn lárúbá pẹ̀lú aṣọ tó nít. àwọn èrò pa ẹ̀yin tí a lọ maka lárúbá dọ̀tí ni. níbo làwọn ti wárí ká máa dọ̀tí. ẹ̀yin kéésì ẹ̀ kí sàjọ lẹ́ńtẹ́lẹ̀ ànábì wa gbẹni tó nù pàkọ́. bó ṣe ráwọn lárúbáwá dáadáa bí sòkòtò wọn bá fò òkè jàlámíà ó ṣe déédéé rẹ ni wọn sòkòtò wọn fò òkè tó wọn lè wọṣọ kan péńpé ọ̀kan wa sùn lọ́nà ìbẹ̀rún tó ní àfa sòkòtò ti ya àwọn obìnrin tó wá dún ní ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ̀jì àfa anabi sèbá òní sallallahu alaihi wa sallam anabi mani àwọn àfa àtọ̀hún ti fọ gbogbo tí ń dé dọ̀tí kú ọlọrin èyí tó ń bá lókun ti ń bẹ́ẹ̀ wà kọ́ ìjà ìlànà bèrè dáwọ́ sísè yé dùn hàn. ọlọ́run ló pe gbogbo àwọn ẹni ọlọ́run tá a wí yìí farabalẹ̀ àbá fún rẹ̀ ló pè wọ́n ìlàkìrì. ìlàsíyàrá ti wà tẹ̀sílẹ̀ mẹ́rù kọ́ba. ọlọ́run ní kí wọ́n lọ lè síyàrá alẹ́ ọlọ́run kí wọ́n sì lè síyàrá Kaaba wọ́n sì sára mà síbẹ̀. sojúdà. kárò sojúdà. kárò sojúdà. gbogbo wọn pátápátá wọn fẹ́rí kalẹ̀ fọlọ́. fanadó bí sátìhé. kárò sojúdà fanadó bí sátìhé. tóbi kọ́ kúrẹ́ bá wà jẹ́ra náà. ẹwà ní wọn ọlọ́run pẹ̀lú àwọn àfáà lórí ẹwà ní wọn ọlọ́run pẹ̀lú wọn.
wọ̀dí wọn ọlọ́run pẹ̀lú àwọn àfa gbogbo ẹ̀yin tẹ́ jáde nílé àwọn àfa mo kì í. alhamdulillah. gbogbo ẹ̀yin tẹ́ gbà fún àwọn àfa àgbà ní wí o. wọ́n á gbé mo ti wá wíwá yẹn wà lọ́dọ̀ àfa rẹ tí mo ti èyí kọ́. èyí kọ́ là ń wí o. àwọn àfa gbà bí àfa gbà kọ̀rọ̀ tàná ti jẹ́ àfa gbà kọ̀rọ̀ àgbà kótó wa kan àfa wa kọ̀rọ̀ tòní baba wa Kudusi àwọn bàkíyàtú sálì yìí nínú àwọn tó ṣẹ́kù láyé nù ni báwọn yẹn wọn bá ti kú omi àtàwọn ọdún wọn bẹ́ẹ̀ yàrá bàbá wa bó ń dólá lọ́jẹ́ bírú wọn bẹ́ẹ̀ àtàwọn kọ̀ọ̀kan tó ṣẹ́kù bí àbá àgbà níbání àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí wọ́n ṣẹ́kù báwọn yẹn wọn bá ti kú òun lẹ̀ dáradára ló kù láyé ọlọ́mọsàdì wọn pẹ́ amiina ìzákẹ́sùrà tààgùnà àrísàlọ́láhù táwùnà bẹ́ẹ̀ yà fà bẹ́ẹ̀ bá ti lẹ́yà yàkúyà èmi ọlọ́run náà wà gbé tọ́gì wá nù ẹ wo nǹkan. ẹ yàrá bá mi lọ́wọ́. èmi náà wà gbé tọ́gì ẹ wà gbé ìgbóná kan wá yọ ma wá dààmú yọ ma nà yín búlálà ni ye. yọ ma wá nà yín pàṣẹ yọ ma nà yín búlálà. ẹ ma wá parí. àwárà àfa kan gbogbo ẹ̀yà àfọ oníwàásí tẹ̀ máa ṣe dáwà tẹ̀ máa fọ́n bukí àdúgbò àwárà nìkan kọ́ jáde fèsì. wọn bá dé láti èkó tọ́nà júlẹ̀ wà ní pé mo ní ọbẹ̀ wulẹ̀ kọ́ máa jó mú dá irọ́ ni àṣírọ́ ni ó sì bọ́ àlífà yẹn rí kankan ṣe àlífà náà máa sọ̀rọ̀ àbọ̀ yọ máa lè. gbẹ̀yà bọ́ níwàásí. ẹ sílẹ̀ lóògùn ẹ̀. ó kálukú wa kéré bọ̀nú ẹ wa kéré irun àwárà nìkan kan jáde. ẹ wá ní ọmọ búlọ̀ máa ń. ẹnìkan máa fèsì fún ntí ó fèsì ó fèsì kí ni ó fèsì ẹ máa ń dáhùn èyàn ń bu yín lálẹ́ àfa yín ẹ̀ sí kankan wí. wọ́n challenge gbogbo ẹ̀yọ́ níwàásí gbọ́n wọn nìkan kọ́ máa bú àwọn àfa àgbà ká máa gbọ́n wọn nìkan. ẹ̀sìn tó lọ́ọ̀lẹ́ bí ṣe wá sí. àwọn bàbá wa khalifa ńlẹ̀ ní a máa wí wọ́n wí bẹ́ẹ̀. ẹ pè mọ́ wọn lẹ́nu ni ẹ sọ̀rọ̀. àwọn bàbá mudiru bàbá yìí wọ mudiru mọ́ríkàsì tó bú. wọ́n wí bẹ́ẹ̀. ẹ sì ní bàbá mudiru kan ẹ̀yìn kan ni wọ́n mọ̀ yín dáadáa wọ́n fẹ́ràn yín. bẹ́ẹ̀ bá lóun ya wèrè tó fọ́ abẹ́ létí ẹ máa wòran àmọ́ tí bá ń bọ̀ ọ̀dọ̀ bàbá tiẹ̀ tó máa wòran ni. ẹ má dáhùn. àní wòran o. ìyẹn bó ba rẹ ọlọ́jọ́ ẹkú èrìjẹ́ ti pé ọyẹ ni ó ti pé. kàró sùjúdà fanadó bí sàtìhé. gbogbo àwọn àfáàtà wúyẹ kàró sùjúdà àwọn máa fẹ́rí kalẹ̀ ní dojúmọ́. fanadó bí sàtìhé. fúnra ọlọ́run náà wàá pè wọ́n fún rẹ̀. ìnira bí tóbi kan. ọlọ́run ni mo ti yọnu sí. kórìbà wà jẹ́ra. kórìbà ni wà jẹ́ra náà ẹ ti súnmọ́ mi ẹ ti dára lé mi gbogbo wọn ti dára lé ọlọ́run. gbogbo àwọn àfáàtà wúyẹ àwọn àfáà lọ́rin. àwọn àfáà tí wọ́n tẹ̀lé àfáà lími wọ́n tàwọn táfà lími bá. àtàwọn tí wọ́n wọlé yìí wọ́n bẹ́ẹ̀. ọkọ̀ dẹ́gbẹ̀ẹ́ láti kọ́dùnù wọn èdè kọ́dùnù tì sí àtẹ̀yí tí ń bọ̀ wá. bọ́bọ̀. ìnìkan lági tó yọ kó dára nàí mọ́fàlá. dára nàí mẹ́fàlá. ọlọ́run ni mo ti dá fún gbogbo ẹ̀yin àfáà dára nahim ilé dára. fàlà tẹ̀rù nàbó sàwàlà tàkàṣọ̀ nà àkàsánà. wàlákìnì tàràwùnà. bó sà. ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ orí nira máa bọ̀. wàlà tàkàṣọ̀ nà àhàsánà. wàlà tàkàṣàwùnà àhàsánà ntí ó sì bàyín ló jẹ́ nìkan. هذا النعيم الذي لا يقضي أبدا ولا تغيره أزمان ألوان. tasawufu bídí àkọ́. bídí àkọ́. ìṣesùn fi kì í máa ń ṣẹbọ. ìṣẹbọ. ìdákọ̀ olúwa ni. olúwa ni. bí ọba sọ́lá ń sáwí. ìsìlámù ní tàn. lábíríkà pátápátá pàápàá nàìjíríà yìí ìlú. tasawufu bídí àkọ́. ìṣesùn fi kì í máa ń ìṣẹbọ. ìdárúkọ lọ́hùn ni. bí ọba sọ́lá ń sáwí. ìsìlámù ní tàn. lábíríkà pátápátá pàápàá nàìjíríà yìí ló wá. lórí sẹ́yìnbù sàlàtì sùfíyù jẹ̀lílù ni barahama ìyáàsì sùfíyù jẹ̀lílù ni bùbúlì kàrà tún kọ́ sùfíyù jẹ̀lílù ni àbábí gbọ̀rẹ̀ ń kọ́ sùfíyù jẹ̀lílù ni àfáwà bàdéńdé sùfíyù jẹ̀lílù ni bùbúlì kàrà tún kọ́ sùfíyù jẹ̀lílù ni basaru àdáńgbá sùfíyù jẹ̀lílù ni mímásà lọ́jà gbọ́rọ̀ sùfíyù jẹ̀lílù ni ọ̀dàlẹ̀ àgbàkátà sùfíyù jẹ̀lílù ni àfáwà kọ̀rọ̀ ń kọ́
Sòfin jàlé lónìí. Oníwàásí àgbáyé. Sòfin jàlé lónìí. Yàháyà Alágọ̀ní. Sòfin jàlé lónìí. Nùrù ní Hakimi. Sòfin jàlé lónìí. Ṣéwù Amada Tijani. Sòfin jàlé lónìí. Abdulkadiri Jilani. Sòfin jàlé lónìí. Nàìjíríì yóò gbọ́. Sílọ́sílọ́ káyé ẹ̀yẹ ṣe bí àgbà nígbà ẹ̀yẹ tẹ̀ sọ́sọ́ ń lọ sáwọn àbá wa. Nàìjírí yóò gbé sílọ́sílọ́ káyé ẹ̀yẹ tẹ̀ sọ́sọ́ ń lọ sáwọn àbá wa. Nàìjírí yóò gbé sílọ́sílọ́ káyé ẹ̀yẹ bí àgbà nígbà ìwọ́tọ̀ sọ́sọ́ ń lọ sáwọn. Nàìjírí yóò gbé. Ẹni ọba mọ Ọlọ́run kọ́ bá kíbò sí Ọlọ́run dáadáa. Allahu Akbar. Ọlọ́run ẹni Ọlọ́run nu. Àwọn ẹni Ọlọ́run nù. Oní ọ̀rọ̀ pọ̀ nù òwe tó múnú tíra tó fẹ́ kà ń. Ọ̀rọ̀ pọnú tíra àti adáyẹsẹ fẹ́ kà. Àmì yẹn sọ̀rọ̀ tán. Èyí sọ̀rọ̀ tán. Nǹkan mẹ́ta ń bẹ tágbàlagbà ọgbọ́dọ̀ sí tán. Nǹkan mẹ́ta ń bẹ tágbàlagbà ọgbọ́dọ̀ ṣe tán. Ẹni bá jẹ́ àgbàlagbà ọgbọ́dọ̀ bínú tán. Ẹni bá jẹ́ àgbàlagbà ọgbọ́dọ̀ bínú tán. Àgbàlagbà tó bá bínú tán pọ́nmi eke báyìí bínú tó fẹsẹ̀ kọ́ nǹkan tó fẹ́ ké báyìí là ọmọlẹ̀ wàhálà dé. Àgbàlagbà tó bá bínú tán tó bẹ fẹsẹ̀ kọ́ nǹkan tó fẹ́ kébé lọ́mọdé. Wàhálà dé. Àgbàlagbà yìí jẹun tán o. Àgbàlagbà yìí jẹun tán. Irú àgbàlagbà tó bá jẹun tán palẹ̀ máa bọ́. Àgbà tó jẹun tán tó wọ́n palẹ̀ máa bọ́. Ọmọ eke tí ń wọ pé àwọn alájì ká àwọn jẹun kù. Àwọn alájọ jẹun kù fún wa. Wọ́n á ní bá àwọn alájì jẹun tán àwọn alájì tó la. Àwọn alájì tó wọ́n náà bọ́. Ọmọ ọ̀họ̀ o. Ọmọ hàn. Sùrájù wa ni ń bọ̀. Ètò ń pọ̀ mí. Ẹlẹ́kẹ̀ẹ́ta àgbàlagbà yìí sọ̀rọ̀ tán. Àgbàlagbà yìí sọ̀rọ̀ tán. Ìyẹn máa sọ́kù ni. Ìyẹn máa ń sọ́kù ni. Yà á sọ́kù ni. À ń sọ́kù ni. Ń bá ọ̀rọ̀ lọ. Àwọn bá wọn bá ọ̀rọ̀ lọ. Bí bá ti kú ẹ̀yà yìí lajégúnlẹ̀. Bàbá ti kó ẹ̀yà yẹn Ajégúnlẹ̀ látún lọ. Bámi débẹ̀. Báwọn àfa wa débẹ̀. Ń lo ọgbọ̀n ṣẹ́jú bẹ̀. Ọgbọ̀n ṣẹ́jú náà làwọn bá wọn lọ bẹ̀. Ó ní tí mo kà lónìí. Ìtí àwọn bá wọn kà lónìí. Ẹ bá ń tẹ̀sí ẹja ẹ bá ń ẹ tì í jáde. Ẹ fọn jáde. Ẹjọ́ gbọ́. Ẹ jẹ́ kó òun náà fetí ara ẹ̀ gbọ́. Ẹjọ́ fetí ara ẹ̀ gbọ́. Ẹ jẹ́ kó màálé rẹ̀ gbọ́. Èyí tí ọ̀yà fọ́tò. Èsè tó wọ̀n ya fọ́tò. Amisu. Àná màmá ni àwọn yà fọ́tò. Fọ́tógráfà wo ni bẹ́ẹ̀ lọ́dọ̀ àlẹ́bí njọ́ náà. Fọ́tógráfà wo ni bẹ́ẹ̀ lọ́dọ̀ àlẹ́bí njọ́ náà pẹ̀lú àgbá kò rọ́. Àlẹ́bí ni ọba kọ́ la ẹ̀yin tẹ́ kọ́ la ẹ múra. Àwa dúpẹ́ àwọn ọkọ la ti wa ní ha bẹ́ẹ̀ ni. Ní àbẹ́ ni. Ọ̀dà tọ́mọ rẹ̀ kò lè mú ẹni sinmi o. Tọ́mọ rẹ̀ kò lè mú ẹni sinmi. Gbàngbé wa kàyí bẹ́ẹ̀. Wípọ́ máa ta kọ́ ní ọmọ rẹ̀. Yọmọ rẹ̀. Jàbàtà ta ò kọ́ ní yàyà kúyà o. Tọ́mọ rẹ̀ kò lè mú ẹni sinmi. Tọ́mọ rẹ̀ kò lè fún ẹni sinmi. Tọ́mọ rẹ̀ kò lè fún ẹni sinmi. Ọmọ tọ́tọ́ ní ọmọ rẹ̀. Jàbàtà tó ló yàyà kúyà o. Tọ́mọ rẹ̀ kò lè fún ẹni sinmi. Ó ń láàrin ibi tá a wà yìí máa sọ báyìí. Ó ní ọ̀rọ̀ ọmọ sísọ. Ọ̀rọ̀ ọmọ sísọ. Ẹlòmíì lè yí pé kọ́dọ̀ wá bí kó máa kọ sọ̀rọ̀ ọmọ. Ẹlòmíì yẹn gbọ́dọ̀ ibi kó máa ń pè sí ọ̀rọ̀ jàbàtà ní sọ. Ẹni ọ̀rọ̀ bá ń dùn ìbọ̀rọ̀ lọ ni. Ẹni tọ́rọ̀ bá dùn wọ́n fọ̀rọ̀ lọ ni. Inú mi kú bọ́rọ̀. Inú atáyẹsẹ̀ kú fún ọ̀rọ̀. Confam. Confam ni. Ń ṣe wá sí ìjẹta. Àwọn àbá wọn ṣe wá sí níjẹta. Lábáyàwó. Lábáyàwó. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn jàbàtà. Muniru Àtàǹbàlì. Muniru Àtàǹbàlì ọ̀kan nù wọn. Àwọn páàkì. Ọwọ́ páàkì mọ́tò. Wọ́n lè dúró. Ó lè dúró ọ̀họ̀ ni. Wọ́n bí wọn dáa wọ́n ti dúró. Bí yẹ̀ dá. Eré ni. Eré. Tani jẹ́ èwo ni jẹ́ báwọn bá lọ́kọ̀lẹ́ bá. Ètò ọba yìí kí ni jẹ́ Muniru. Kí ni jẹ́ Muniru? Èwo ni jẹ́ Àǹbàlì. Èwo ni jẹ́ jàbàtà gan? Kí ni jẹ́ jàbàtà. Tani jẹ́ jàbàtà gan? Níyà yìí. Níyà yìí. Wọ́n bí i dá. Wọ́n bí i dá. Ẹ̀yẹ́ máa ní wọ́n máa fa àwọn àfa lẹ́nu léyà mọ́. Ẹni wọ́n mọ̀ fọwọ́ àbọ̀ rẹ̀ rẹ̀ léyà mọ́. Àwọn mìíràn sábà ìlú Ẹni rẹ̀. kan. Ẹni wọ́n máa fa àwọn àfa mọ́kà mọ́. Ẹni wọ́n mọ̀ fọwọ́ àbọ̀ mọ́kà mọ́. Èwo ni jẹ́ bẹ́ẹ̀. Èwo ni jẹ́ bẹ́ẹ̀? Tọ́mọ rẹ̀. Ó lè fún wa ní ìsinmi ọlọ́mọ. Ó lè fún wa ní ìsinmi. Ọmọ tí a tọ́ ló yọ ọmọ
tọ́mọ rẹ̀ kó lè fún wa ní ìsinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. ọlọ́wọ́ gbà wò. ọmọ tí a kọ́ lórí ọmọ rẹ̀. ọlọ́wọ́ nílé yìí sàṣẹ wọn wá. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. ọmọ tá a tọ́ níyọ ọmọ rẹ̀ jàbátá táwọn tọ́ lọ́yàyà kúyàwó. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. ọmọ tí a tọ́ níyọ ọmọ rẹ̀ jàbátá táwọn tọ́ lọ́yàyà kúyàwó. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. tọ́mọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. ọmọ tí a tọ́ ló yọ ọmọ rẹ̀ jàbátá òtó ló yà yákùyà tọ́mọ rẹ̀ kó lè fún ọmọ rẹ̀. tani pẹ́ tún fi ọ̀dà. tani pẹ́ tún fi ọ̀dà. ẹ wo bí títí ń bọ̀ wá ni. wo bí títí ń bọ̀. omi wa dáyé lónìí. ó fi dáyé lónìí. bí ẹ bá sọ láwọn Súfí. bí ẹ bá sọ láwọn Súfí. agboolé tí iná bá ti parẹ́. agboolé tí iná bá ti parẹ́. ọba ti sẹ́kẹ̀ nìkan bẹ̀ mọ́. ọba ti sẹ́kù ẹ̀yìnà nílé agboolé yìí mọ́. àmọ́ alùbáríkà àwọn Súfí ni. alùbáríkà àwọn Súfí ni. ọlá àwọn bàbá wa kẹ́yẹ̀dé ìlọ́lọ́run wò mọ́ yín la. ọlá àwọn bàbá wa kẹ́yẹ̀dé ìlọ́lọ́run wò mọ́ yín la. mi ò tí ì jọ payé rẹ̀. mi ò tí ì jọ payé rẹ̀. mi ò jẹ́lé o ti lanu kó gbé wa mi. mi ò jẹ́lé o ti lanu gbé wa mi. ẹ̀yin tẹ́ ń pe láyìlẹ̀ ẹ má filẹ̀. ẹ̀yin tẹ́ ń pe láyìlẹ̀ ẹ má filẹ̀ o. ẹ má jẹ́ nìkan tàn yín jẹ o. ẹ má jẹ́ nìkan tàn yín jẹ. ẹ má jẹ́ nìkan ó dé kọ́ wá wí nǹkan mi fún ẹ yín o. má jẹ́ nìkan ó dé kọ́ wá wí nǹkan mi fún yín. ẹni náà tọ́lọ́run dání Súfí. ẹni tọ́lọ́run dání Súfí. ọlọ́run fún rẹ̀ ní dáná Súfí. ọlọ́run fún rẹ̀ ní dáná Súfí. òun ní sìn pé positive ń jò. òun ní pé positive ń jò. bẹ́ẹ̀ ni ibú kan bá tako Súfí. bẹ́ẹ̀ ni ibú àtàkùn kan bàbá rẹ̀. bá tako Súfí. àbú ẹ̀pọ̀ bàbá rẹ̀. kò sí tọrọ lu Súfí. kò sí tọrọ lu Súfí. àwọn Súfí àyèsí sẹgbẹ́ yín. àwọn Súfí ẹsẹ̀gbẹ́ yín. àyèsẹgbẹ́ babalaba bá yín. àyèsẹ̀gbẹ́ babalaba. La ilaha illallah. La ilaha illallah. ẹ wí bẹ́ẹ̀. La ilaha illallah. La ilaha illallah. ẹ wí dáadáa. La ilaha illallah. 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 lẹ́kẹ̀rẹ́ ẹ tún pé la ilaha illallah. La ilaha illallah. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. La ilaha illallah. ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. La ilaha illallah. bàbá wa fẹ́ parí ẹ̀yẹ́ yẹn. bọ́ ọba fẹ́ parí rẹ̀ yẹn yẹn. ibi tá a wà yí àyàwọn àgbàlagbà ni. ayé àwọn àgbàlagbà wà yìí. méjì náà ni. méjì náà ni. àkọ́kọ́ òun náà ni Tìjàníyà. òun náà ni Tìjàníyà. ẹlẹ́ẹ̀kejì Kàdìríyà. ẹlẹ́ẹ̀kejì Kàdìríyà. méjèèjì náà la gbà. méjèèjì náà la gbà. àwa ní rẹ́ẹ̀nì lọ́wọ́. àwa ní rẹ́ẹ̀nì lọ́wọ́. gbogbo ojú ọ̀nà tó bá wá wálé yìí wọn ni. gbogbo ojú ọ̀nà tó bá wá lẹ́yìn wọn ni. kò sí èyí tó le tó wọn. kò séyìí tó le tó wọn. wọ́n ti parí ẹ̀. wọ́n ti parí rẹ̀. tó bá fẹ́ gbádùn ara rẹ̀. tó bá fẹ́ gbádùn ara rẹ̀. a kí àwọn aṣíwájú pé wọ́n kú sẹ́. a kí àwọn aṣíwájú pé wọ́n kú sẹ́. bá a bá ń dákọ̀ sí Ibrahim yẹn a sì kéjẹ́ pàǹsẹ̀ bọ òpònú ni ó. bá a bá ń dákọ̀ sí Ibrahim nìyẹn sì kéjẹ́ pàǹsẹ̀ bọ̀. ẹ pé ìyẹn sí o. yẹ́sù orí Allahu ta'ala ni. ẹ pé ìyẹn sí o. yẹ́sù. kéjẹ́ pàǹsẹ̀ bọ. kéjẹ́ pàǹsẹ̀ bọ̀. ògèdè pa àdàkọ bàbá rẹ̀. ògèdè pa àdàkọ bàbá rẹ̀. ìwà ń bí ọnu. ìwà ń bí ọnu. bàbá rẹ̀ náà ṣe Ibrahim òun náà ń dákọ. bàbá rẹ̀ náà ṣe Ibrahim ní dákọ. ilé àmúṣe Ibrahim bàbá rẹ̀ sì lò fún ọ. ilé àmúṣe Ibrahim ní bàbá rẹ̀ lò fún ọ. ọlọ́run aṣíwájú wa nu. àwọn aṣíwájú wa nu. àwọn táwa mọ́nu. àwọn táwa mọ́nu. àmọ́. àmọ́. a sì tẹ̀lé ọ. a sì tẹ̀lé ọ. ẹni ní ọgbọ̀n ṣẹ́jú náà mo fẹ́ lò. ọgbọ̀n ṣẹ́jú náà ni atáyéṣe fẹ́ lò. ọgbọ̀n ṣẹ́jú mo fẹ́ lò. ọgbọ̀n ṣẹ́jú làwọn afáwa fẹ́ lò. àwọn Súfì èsè bídíà. ó Súfì èsè bídíà. ọlọ́run ọ̀yà àlùbáríkà jàbàtà. bẹ́ẹ̀ni jàbàtà. Tìjàníyà bàbá rẹ̀ kó tó kú bàbá rẹ̀ wo sẹ́kù ni. ìjọ tí wọ́n bí tani ń jóun. wọ́n wo sẹ́ fún yẹ́ ni gbọ́kùnrin wọn bí yóò sì yà fa. who born you. ta ló bí ẹ gan. tani bàbá rẹ̀ níjẹ́ bẹ́ẹ̀. tasawufu bídíà kọ́. bídíà kọ́. ọ̀rọ̀ máa bí ń ṣe wọn máa gbé rárá o. ìṣe Súfì kì í máa ń ṣe bọ́. ìmọ̀ ìṣẹ̀bọ̀. ìdákọ̀ Olúwa ni. bí ọba sọ́la àwọn Súfì ìsìlámù ò ní tàn.
láfíríkà pátápátá pàápàá nàìjíríà ìlú wa tasawufu Òbídé akọ o, ìṣesúfìkì máa ìṣẹ̀bọ̀, ìdákọ̀ olúwa ni. bí ọba sọ́lá wọn sáwé. ìsìlámù ní tàkà láfíríkà pátápátá pàápàá nàìjíríà lóde wa ni. bí ọba sọ́lá wọn sáwí. bẹ́ẹ̀ ni abáńdásalati Àbáǹdásalati. kò sí ìlú tí ò dé tí ọ̀tàn ìsìlámù káàkiri. Kò sí ìlú tí àbáǹdá ọ̀tọ̀ ìsìlámù káàkiri. ìlú wọn bá rẹ̀ dé jàbátá. kò sí ìlú tábàndá ò dé tí ọ̀tàn ìsìlámù bẹ́ẹ̀ kí. ni Ìlú tábàǹdá ọ̀tọ̀ ìsìlámù kí. ọba yẹn mọ́sálásí oníbẹ̀rù ọlọ́run eré rẹ̀ dàrú ni. àgbàbẹ̀rẹ̀ ọlọ́run náà kọ́hún. kò bẹ̀rù ọlọ́run lọ́wọ́ mọ́sálásí. ẹ má dáhùn. ní yẹn nábìlà ti ń kírun. ẹyin ìlíàmù tí wọ́n lò fún ọ ìlíàmù ṣe Ibrahim ni. tíṣí ẹ̀tọ́ bá kọ́ọ̀sì ló kọ̀ rẹ̀ ń jẹ́. alibarika ṣe Ibrahim bẹ̀rẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni Senegal. òun ó sì rí yọkó ń bẹ̀ wọ́n sì bí lérí fóònù kò rí bí kò rí sí fọ̀ wọ́n ní ìlíàmù tí wọ́n lò fún ọ ìlíàmù ṣe Ibrahim ni. kò sọ pé bẹ́ẹ̀ ni kò sì ní bẹ́ẹ̀ kọ́ sukutu hu jawabu hu. bẹ́ẹ̀ ni ìdákẹ́rẹ̀ ń náà yé sí ni e. túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni wọ́n lò fún tòótọ́ kò sì rí yànjà. ẹni wọ́n lo ìlíàmù ẹ̀fọ́ tó fi dèèyàn. oníkọ̀ jẹ́ nǹkan kan. ọwọ́ ni ọ̀jẹ̀ nǹkankan áhùn ọmọ àlè ni ọ́. ọmọ àlè ni ọ ọmọ bu àwọn sufi ọmọ ní sufi ọ̀dà. ẹyin mélòó balẹ̀ wẹ́ sílámù kó tó kú. avandazala ti ọwọ́ kẹfẹ́rẹ́ sí Islam ìwọ orí kẹfẹ́rẹ́ kẹwẹ́ bára rẹ̀ wẹ̀rẹ̀ kó tó kú. àwa mùsùlùmí ló tó wà lọ́wọ́ wẹ̀ eré ẹ̀ burú ni ọ tó wẹ̀ àwa mùsùlùmí ẹ̀yẹ́ jáde nínú odò. àwa tá àwọn mọ́tàlá kírun mọ́tàlá tó lọ́wọ́ wẹ̀ wá èyàn jáde nínú odò tó ní wọ́n wá wẹ̀ èyí tó wẹ̀ ń kọ́. ẹ má dáhùn. ọlọ́nà lẹ gbó báyìí ni àwọn àlùkà ń bẹ tí yóò sí mùsùlùmí kankan bẹ rárá ìwọ náà lè tàn ìsìlámù kò tó bẹ́ẹ̀ débẹ̀. tí ó dé bẹ́ẹ̀ wọ́n lè látàdé ni. kínu. ọ lè tẹ̀ débẹ̀. kò tó bẹ́ẹ̀ lọ Kwara Poli káwọn yàn mọ́. wọ́n bá ṣe dáwọ̀ lọ Kwara Poli. èèbà ọ̀dọ̀ àwọn àbáwọn ọ̀dọ̀ àwọn yúmi. gbogbo àwọn ọmọ tí ń wọ aṣọ tí wọn wọ nǹkan kan tí wọn wọ òhò ni ọdún tó ṣe dáwà àwọn ọlọ́kọ̀ ṣe dáwà fún. wọn tó kò tó bẹ̀ tí ó lọ bẹ̀. dáwà tí ọ̀wá rí dáwà kan ṣe ọ̀ rí dáwà kankan ṣe má ọwọ́ jẹ́ pé àwọn àfa lọ́wọ́ àfi àwọn àfa tó fi bàbá rẹ̀ mọ̀nà ọwọ́ ló fún wọn mọ̀nà ẹ wò pònú àwọn tó fi bàbá tiẹ̀ mọ̀nà kí bàbá rẹ̀ tó bí wọ yé wa ndé àrẹ̀ mú òsì. kí wo tó máa wá jẹ́ ìwọ. ẹyin ìwọ. àmọ́ àwọn kan bẹ tó yẹ kó gbé lọ́dọ̀ Ṣẹ́gun lálágbàdo kó máa tọ́jú ẹ̀. ibi tó ti wo wèrè. bí bá yẹ pé àwọn wòran púpọ̀ ọyẹ á di gánkú ni ká dé lókun wọn gbé lọ́dọ̀ Ṣẹ́gun nǹkan rọ lu ọpọlọ ẹ̀. Ìlọrin lójú àánú lọ́fà bí ẹ bá rí bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀ kan di ìpàyà ká lọ́hùn. òun pé kí wọ́n máa hàn túmọ̀ ó sì ní wọ́n máa lè gba abẹ́rẹ́ lọ́sibítù kí ni wọ́n yẹ parí abẹ́rẹ́ hùn. ilé àmùtán lò fún ọ kí ẹ parí hàn túkọ́. adabul amri bil ma'ruf wan nahyi anil munkar. Bismillahir Rahmanir Rahim. ẹ ń kálukọ wa gbọ́. dákun farabalẹ̀. Adabul amri bil ma'rufi wan nahyi anil munkar. àwọn ẹ̀kọ́ fún ẹni ó bá fẹ́ pèèyàn sójú ọ̀nà dáadáa ẹni ó bá fẹ́ pèèyàn sójú ọ̀nà ẹ̀sìn tó fẹ́ kéèyàn ó wúlò fún Islam tí ó pè yàn wọlé. tó fẹ́ pèèyàn wọlé ẹ̀sìn abẹ́ni tó fẹ́ gba nǹkan tí ó bá dá kúrò lọ́wọ́ àwọn tí ń ṣe tó fẹ́ fi ń tọ́ dalẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ló ń tọ̀ wọ́n kọ́ lè níná kì í yẹ pé kéwù nìkan ni ó kéé lẹ́yìn ìgbà tó bá kéwù tó gbọ́ Lárúbáwá tó kó matira ká yóò wá kọ́ ẹ̀kọ́ bó ni ó ti gbé kalẹ̀ fẹ́ni ó fẹ́ gbé kalẹ̀ fún. ẹ̀kọ́ òun ni jàbá tó ní. bá pè wèrè ẹ̀kọ́ ká fi pé wá jòkó lẹ́yìn. bẹ́ẹ̀ wọ́n bá pè wèrè pé ó jòkó lẹ́yìn fẹ́ kọ́ pé ni. lásán ni ẹ mú èrè tí ó yìí sọ fún bàbá rẹ tí bàbá rẹ bá ṣe tí ọ̀dà tó bá sọ fún ẹ̀kọ́ léèwì. ibà. ọmọ yẹn sọ fún bàbá rẹ pé alájì bẹ́ẹ̀ bá ikú bá yẹ wọ̀ ná àwọn ọmọ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀. bá rẹ̀ tó bí ọ ẹ̀kọ́ ló fi wí yóò gbé kalẹ̀ fún ọ pẹ̀lú ẹ̀kọ́ ni. fún rẹ lójú bàbá rẹ sọ fún bàbá rẹ pé bàbá rẹ wọ̀ náà ó ti kọ́kọ́ sọ fún lójú ẹ̀ kí bàbá rẹ ó tó kú ó tó wá kú tán ó tó tún wí bẹ́ẹ̀. irú ọmọ tó bá serú ẹ̀ kọ́dà wà ń já àdáka aláǹtùsírí kàbí máàlẹ́ ìsàlá kàbí ní mú olúwa ní fàlà tùtì ùmá àmọ́ wàsà ibi homa fi dúnìyà màrúfà màrúfù lọ́lọ́run kọ́kọ́ wí báwọn òbí rẹ bá ní olè sẹ́bọ̀ máa fi kalẹ̀ fóòsà olúwa ní má tẹ̀lé wọn àmọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jáàrin wọn jíwọ́ àti wọn síra pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ àti bàbá rẹ ò síra ànábì wo lòun àti bàbá rẹ ò síra rí ìwọ là kọ́kọ́ àfa àtọ́wọn àti bàbá rẹ ò síra tí bàbá rẹ ṣépèlé kó tó kú láyé. tẹ ẹja túká. ẹ dákun ẹni bàbá rẹ ṣépèlé kó tó kú láyé kọ́dà kọ́ gbọ́dọ̀ jẹ ìmáàmù. eba. inú sẹ̀dá Islam kọ́ a gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ ìmáàmù tí bàbá rẹ ṣépèlé kó tó kú láyé. a gbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ wọ́n ní àmà wọ́n ń pè wá pé àmà bọ̀ wá a ṣe wá wá tí bàbá rẹ ṣépèlé ọ. tẹ́pẹ̀ bá rẹ̀ ń sìn lẹ́yìn rẹ̀ tí ń tẹ̀lé ọ kí. èpè bàbá ẹ̀ ní ń tẹ̀lé kí. ọ̀ka asọmọ bàbá rẹ̀ ń wájú aṣọ sáwí
ọ̀ka ma bàbá rẹ̀ ń wájú ọlẹ́bọ ni. oní bàbá rẹ̀ ń ṣẹbọ tọ́jà péjọ tí ó sunrun ya rẹ̀ ó lóko ọlọ́run tó pè kó tó sunrun yẹ ló fi dáńtọ̀ dáhùn. kó tó fún ya rẹ̀ ní tó fún ẹ̀kọ́ rèé fẹ́ni ọba fẹ́ pèèyàn sójú ọ̀nà ọlọ́run. náà bàbọ̀ alákọ̀ọ́kọ́ nú àwọn ẹ̀kọ́. يكون عالما بحقيقة ما يأمر به من أنه معروف في الشرع. yọ̀dà fún ọ ẹni tí ó bá pèèyàn sójú ọ̀nà ẹ̀sìn ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nípa ẹ̀sìn ní dáadáa náà ó mọ̀ nípa ẹ̀sìn ó sì mọ̀ nípa dáwà ó ní òṣùlùbù dáwà àwọn àṣálìbù dáwà ò sí lọ́dọ̀ rẹ̀ bá nẹ́bì ti pèèyàn kọ́hún. bẹ́ẹ̀ a bó pọ̀ yẹn báwo yóò rẹ́ nìkan. kódà nẹ́bì lúgọ̀ pèèyàn nígbà tá nẹ́bì ṣe dáwà sirriya dàwátù sírì tá ànábì kọ́kọ́ ṣe ìpèpè kọ̀kọ̀ ànábì ìlúgọ tọ́ba rẹ̀ ni tí ń lọ́nu kèfèrí yóò sì pèpè àǹtí ẹ wá sí òsì kò sí kankan ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa ṣe báyìí ẹ máa ṣe ẹbọ mọ́ bá ànábì tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù ànábì òfin wọn ṣe yẹ̀yẹ́ ìwọ ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ni. yẹ̀yẹ́ ló ń ṣe kọ́ máa hánà kí. ànábì ọ̀sáré hánájọ́ náà ìwọ hánà ni. bí ìwé mọ́kà ló ń ha. ẹni tó fẹ́ pèpè ó gbọ́dọ̀ ní hakika kini. ما يأمر به من أنه ẹ bá ń tún معروف máa في jọba iṣẹ́ الشرع. báyìí. ọgbọ́dọ̀ máa kíkà tó fẹ́ pèpè fún ni ọgbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ inú òfin sẹ̀ríà ìtí ń jẹ́ òfin ọgbọ́dọ̀ mòfin dáadáa ẹni tí ó bá mòfin ò lè pèpè má bọ̀. وأنه قد ترك بالفعل. ó sì gbọ́dọ̀ máa wí pé nǹkan yìí wọ́n gbọ́dọ̀ fílẹ̀ tóun bá ń gbé gbá báyìí àwọn èèyàn láti fi nǹkan yìí lẹ̀ àmọ́ tóun bá gbé gbọ̀nà tó léwọn ní filẹ̀ ẹni gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀. كما يكون عالما بحقيقة المنكر الذي ينهى عنه ويريد تغييره. yóò dà fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ mọ̀ nípa tí ọ̀dà ọgbọ́dọ̀ mọ̀ gbogbo ń tọ́ da tó fẹ́ sọ fáyé yóò ní ma rẹ̀ ó sì gbọ́dọ̀ ní ma gbogbo tí ọ̀dà tán bá bí pé kí ni ọ̀dà ọgbọ́dọ̀ lè kà á fún wọn yóò sì ní ẹ̀kọ́ tí ó fi rọra gba nǹkan àwọn lọ́wọ́ wọn tí ó fún wọn lómi ọ lẹ́kọ̀ọ́ bá àti gba nǹkan lọ́wọ́ ẹni ó mú nǹkan lọ́wọ́ ọgbọ́ eléyìí bú ọwọ́ rẹ̀ nígbà wọn sọ pé oògùn ọ̀dà ṣebí àǹtú láyé rọ́pò rẹ̀ ọba tó ní àǹtú ọ̀dà sẹ́ni pé kò ní ẹ̀kọ́ ìpèpè sójú ọ̀nà ọlọ́run. ọmọ eke tó mú búrẹ́dì lọ́wọ́ kíní kan láfi gbà lọ́wọ́ àtàn ní gbàgbà súùtì kó lè ju búrẹ́dì owó ẹ̀ lé. ọfẹ sọ fáyé pé oògùn ọ̀dà ọlọ́run kan sóògùn oògùn ọ̀dà kíní kan ọ̀dà. kíní kan lè parọ́ fún wọn. ọ tí sọ yẹn wọn tán o tún ní àǹtú náà o tún da bẹ́ẹ̀ni bá wa ń fọ wa bínú bá nu wọn bí nǹkan kan ṣe wọn nǹkan kan lásán lò sí ìwọ tó ń sọ pé àǹtú ọ̀dà àgbódà àgbójẹ̀dí dàbí ọ̀dà. ọ̀dà mọ̀nà. egbò kí wọ́n yẹ kì í. ẹ má da lóhùn oṣù. ọlọ́run yọ àlùbáríkà rẹ kó la rẹ. àmín. ọ tiẹ̀ lálùbáríkà kankan tẹ́lẹ̀. àlùbáríkà wo ló ní. ọfẹ sọ ayé nu lẹ́yìn ìgbà tí gbogbo àwọn bàbá yìí ti ṣiṣẹ́ àwọn ti ṣiṣẹ́ jìnnà ó lè rí sẹ wọn bàjẹ́ ọkàn bàtà rẹ jẹ àtàwọn fámìlì ẹ ó sì kú mbẹ. yányán o sì ní erí pa kankan. òun pé hàn tó ọ̀dà àgbo jẹ̀dí ọ̀dà sẹ́yìn wọn tó da ó sì ní a máa lọ síbítù ká máa lè gba omi kokéènì sì ń bẹ nínú omi tí wọ́n fún wa ó ní a máa lè gba abẹ́rẹ́ kokéènì sì ń bẹ nínú abẹ́rẹ́ tí wọ́n fún wa nǹkan haramu ń bẹ nínú omi tí wọ́n fún wa nǹkan haramu ń bẹ nínú abẹ́rẹ́ tí wọ́n fún wa tó yapa dáadáa àfa kọ́dà lọ́sibítù sẹ́ bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n bá sọ pírẹ́sìdà fún wa bí wọ́n ṣe nǹkan kan fún ọ nǹkan mi ń bẹ tí wọ́n yọ lára ẹnìkan tó fi sáré ní wọ́n fẹ́ wòsàn. dáadáa. gbogbo ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ yanjú náà ọ yanjú eyín ìjọ ti yanjú eyín wọn ti béèrè eyín. kọjá dábàá ilé yìí. èyí ṣe tó ọ sọ fún ìjọba kọ́ fèsì ìjọba náà yìí pé àwọn òkúta ẹ̀ ń bá mu tẹ́ ń yọ nǹkan lára wọn fi sára àwọn míì wọn kọ̀ dáa ó tí ì rí wọn yanjú ó tí ì rí wọn yanjú àwọn àfa lọ sáré fèsì ìyẹn máa fèsì ẹni ọmọ kùránì tó há kùránì ẹni ọmọ kùránì tó sì máa ń dọ́lọ́hún sọ mẹ́ àyè sáré fèsì ẹ ẹni tó ń wò tí màá rárá lójú òun ọkọ lè mà ná tí nǹkan bá kù síbi kan àwa wò wípé gbogbo ń tọ́ ń sọ yìí ọ̀tọ̀ ni kíyàn ó gbé nǹkan lọ́wọ́ kún ní inú àwọn kìnìún tẹ́ gbé lọ́wọ́ yìí o méjì yìí ọ̀dà ẹ̀yọ́kù mẹ́ẹ̀ fi méjì yìí kún gbogbo ẹ̀ pátá ni ọ̀dà lọ́dọ̀ tiẹ̀ kí ni kọ́ńkálùkù ọmọ wa ṣe. kò yé wa o káka máa sùn ká máa jí. ká máa ṣe sáwí ká máa sọ súná ọmọ ká máa jòkó ká máa sìnkú ká máa ṣe ìyàwó ká máa ṣe wá sí bí òkú ká máa ṣe wá sí bí ìyàwó ká máa ṣe bí nkankan.
fúnra Ọlọ́run lọ́dà yín kọ́ àtẹ̀yìn àtàwọn tẹ̀bílíìgì wọn ò tún bọ́ra wọn yé. ọ parí àjàtúkà tàgbà. ẹ wo nǹkan ebi ẹni súnà kan náà lẹ́jọ́ ń tẹ̀lé ẹ wo àgbákò irọ́ fa ẹ wo nǹkan fa àwa wò pẹ́yìn àtàwọn tẹ̀bílíìgì bákan náà ní àsọ̀tà tún lẹ́yìn náà ẹ̀ tún bọ́ra yín yé. wọn àgbàdo wọn yé o. Ọlọ́run ló máa lọ́dà ní irú Ọlọ́run ló máa ní òjì ẹ papọ̀ àdúrà àwọn àgbàlagbà lọ́gbà ńlọ ní òjì ẹ papọ̀ mọ́ra yín pẹ̀lú àwọn tẹ̀bílíìgì ó lè yí ọ̀dà tọ̀hún ọ̀dà ìwọ́n lọ́wọ́ dá èèyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ẹ̀ má bọ̀. وأن يكون قد ارتكب حقيقة الداني أن يكون ورئا لا يأتي الذي ينهى عنه. yọ da fún ọ ẹni tí ó bá pèpè sójú ọ̀nà Ọlọ́run tó fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn ó gbọ́dọ̀ jẹ́ alásàjẹ́ an yakuna wari'an ó gbọ́dọ̀ jẹ́ alásàjẹ́ ìṣẹ́ni tí wọ́n máa wá ayé. kò ní jẹ́ ni tí ó máa wáyé ebó ń gun mọ́tò ó sì ń ta símẹ́ǹtì. ó ti ń ta sìmẹ́ntì bẹ́ẹ̀ ni sọ́ọ̀bù símẹ́ǹtì ní àràdún kan yẹn kọ́ lé epo. oko ló yẹ kó o dá eba lọ́nà gẹ̀rẹ́ gbùgbù. àbí kọ́ ọmọ báwọn fílàní da màálù Eba. kọ́ máa sanwó oṣù fún ọ Káwá bí- ìwọ yẹ kó o ṣe nù níbo ló ti wúrọ́ wo sìmẹ́ntì Káwá bí- ìbéèrè tèmi ń bi jàbátá nù ba wọ́n ní tí lọ́ ń tà ọlọ́ọ̀ta tí oní símẹ́ntì lọ́ ń tà á símẹ́ntì yìí owó kékeré ó bẹ̀rẹ̀ eba iṣẹ́ kí ló ṣe tó fi owó kọ́? tó bẹ̀rẹ̀ símẹ́ntì ó tó mílíọ̀nù níbo ló ti rí mílíọ̀nù kó jọ àárù wo lọ gbàrí Sọ fún wa ká gbọ́. ọmọ ọ̀dọ̀ wo ló ti ṣe bá ní Muhammad ti sọ ọmọ ọ̀dọ̀ iṣẹ́ ìjọba wo ló ṣe? olùsí ọwọ́ rẹ̀ ìwọ ń sọ pé àwọn kan wọn láwọn àfa kan ṣe kíní kan ànábì sọmọ ọ̀dọ̀ ni ìjẹ́ wọ́n sọmọ ọ̀dọ̀ rí kò ṣe o. ẹbí ẹni sọ sọmọ ọ̀dọ̀ níbo ló ti rówó kójọ ta lọ bá tajà rí ta lọ bá fílàní wo lọ bá dáná ànábì báyà dáná jẹ bọ́ bá kó súnà pé ìwọ jàbàtà lè dáná jẹ náà eba lè bá àwọn fílàní bá wọn dáná jẹ kọ́kọ́ ṣe yín wọn náà owó tó bá wá rí bí òfin yẹ stabilisi kìíní kan tó bá ṣe láyé ànábì símẹ́ntì ò sí mbẹ níbo. ẹran ni wọ́n á dájẹ́ wọ́n sì dáko àárí ọkọ̀ dáko ẹnìkan sì pè ọ́ ó ní kíni kó wọn máa ṣe ó ní wọn máa lè ṣe mọ́ndẹ́ ìwọ ò sì ṣe mọ́ndẹ́ ẹ wo lérí ibú èèyàn yóò wí bẹ́ẹ̀ torí kí símẹ́ǹtì ojú wo fẹ́nìkan pé ó lè ṣe mọ́ndẹ́ torí símẹ́ǹtì tiẹ̀ ló fi polónù. ìwọ ò sì ṣe mọ́ndẹ́ torí wọ́n bá ara símẹ́ntì lọ́rọ̀ jẹ kọjá ò lè bá yá o lè ẹnu fún kámi náà wẹ́dá. ẹni tí ó bá pèpè sójú ọ̀nà Ọlọ́run ó gbọ́dọ̀ jálásàjẹ eba ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí ẹ fún ọ̀rọ̀ ń ká ẹgbẹ́ ta ẹjẹ́ ayé ọgbọ́ kọ́ wá fèsì rẹ̀ nígbà pé òun ti rówó símẹ́ntì kọ́ sọ̀làyé fáyé ká gbọ́. kọ́ sọ fáyé ibo ló ti rówó ra mọ́tò kọ́ sọ fáyé ó kunlé rẹ̀ àbí ó kunlé ẹ̀ ó kíni rọ́gì ni. kọ̀tá ìsìlẹ̀ kọ́tà kíni ọ̀tá. ibo wọn ti rówó rẹ̀ ẹ́ńjìnì tí wọ́n ń lò. ilé ibùsọ̀ dàná Muhammad sùn kó tó kó o láyé. ànábì ò lo mọ́tò ẹ wò nǹkan ibo ló ti rówó kọ́ mọ́tàlásì ẹ wò àmàlì ó ti wá rí i pé ojú ọ̀nà ti kún òun náà ti ṣe jálàbí rí dáadáa. ó rí i pé àwọn àfa àtàwọn àjọ jẹgbẹ́ ti jù wọn lọ lójú ọ̀nà jálàbí kò rí nǹkan kan bẹ́ẹ̀ ó sì ti kójú ọ̀nà wá sí àwọn àfọwọ́n wá sí ti wà ń ta ayé ò ní gbọ́hùn rẹ̀ bọ̀rọ̀ wọ́n bá yẹ pé ti ilé kéwù ni àwọn kálukú ti nílé kéwù kéwù ti pò jantirẹrẹ. ọwọ́ àwọn òpin ọgbọ́n wo lòun náà lè da kí lòun náà lè gbé wá tá yóò fi mà kó òun náà ń bẹ láyé ọ̀dà tẹ́ máa pé àwọn olórin fújì náà máa ń serú ẹ̀ dáadáa. tó lórin kan bá fẹ́ hàn tí ò ti hàn yọ́ máa bú Barrister yọ́ máa bú Wasiu Ayinde yọ́ máa bú Saheed Òṣùpá yọ́ máa bú Pasuma ọkàlùkọ́ wa ni tálá bú Pasuma yìí wọ́n fi wá ara késẹ̀ títì ẹ̀ náà àmàlì là á pè yín òun náà ń sàmàlì wa oyè wa ọjà rẹ̀ ni ibo tó ti ṣe rí. àmọ́ bí ọjà rẹ̀ sì ń o lè lábọ̀ ibà pẹ̀lú gbogbo àwọn àgbàlagbà tó ń fẹnu gún bẹ́ẹ̀ yẹn bá torí tó wọ́n jẹ láyé tó bá lè bú àwọn àfa tó ń bú ilé àwọn ẹni Ọlọ́run. yọ̀pọ̀ rẹ kíá. nígbà wa ńlá lé àyè àwọn àfa tó ń bú gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ àwọn tó wá jẹ́ kèfèrí táwọn ń bọ òòṣà gan kọ́. àmọ́ tẹ́bi táwọn wọ̀ o. bóun tí wọ́n. náà. الثالث ẹlẹ́kẹta. أن يكون حسن الخلق. yọ̀dà mọ́ an yakuna hasana likuluki ẹni bá fẹ́ ṣe dáwà tó fẹ́ pèèyàn sójú ọ̀nà Ọlọ́run òun gbọ́dọ̀ níwà fúnra rẹ̀ ìwọ náà ò níwà jàbátá ò níwà. bẹ́ẹ̀ni. ò níwà inú àìníwà rẹ ẹni tí ó bá ṣe dáwà tó ń pè rẹ ní súnà tó ń pè rẹ ní àlù súnà ó ń pè rẹ ní sálàfí ọ̀wọ́n gbogbo ntá nẹ́bì ni a máa ṣe ìwọ náà ń ṣe
ní kí lànàbì ní a máa ṣe. sallallahu alayhi wa sallam. ẹ yóò bọ́ àná Muhammad. sallallahu alayhi wa sallam. àná Muhammad ànábì ní rọ́ọ̀dà ànábì la gbọ́dọ̀ parọ́. bẹ́ẹ̀ni. mùmíní ó sì gbọ́dọ̀ parọ́ mọ́ mùmíní a sì gbọ́dọ̀ ju buhtan àdáparọ́ ògúlùntù rọ́ka sọ́mẹ́ nìkan wọn náà wo yí àwọn àfa tó ti ń parọ́ ntójú rí òtó lọ sọ. ẹwọ nǹkan ẹwọ ntí ń sọ wọlọrọ àfa kan tí ń náà yàn ń parọ́ lóde ẹwọ nǹkan sọ wà ń bẹ̀ njọ́ náà. àfa tí o gbọ́dọ̀ sun tí o gbọ́dọ̀ sori bẹ́ẹ̀ dàfẹ́ rí ẹ. ọ̀rọ̀ àfa kẹ́pẹ́ kọ́ gbọ́dọ̀ sori bẹ́ẹ̀ dèrè ẹni máa sùn sọ wà ń bẹ̀ sọ gani ẹ olúwa yìí sọ pé wàlá tẹ kí fún mayẹlẹ sàlákà bí ilimu kurani tó ló gbé lọ́rùn fa iná samu awali bazara wali fowada kullu ulaika kana anahu mas'ula olúwa ní gbogbo ahọ́n rẹ ojú rẹ etí rẹ àtọkàn rẹ gbogbo tó fi ṣe abẹ́rẹ́ ẹ ahọ́n tiẹ̀ ń sọ nítorí ọlá àfa kan náà yẹn ń pàrọ̀ lóde sọ wà ń bẹ̀ ọlá àfa kan gbọdọ̀ sùn lẹ́lẹ̀ sọ wà ń bẹ̀ olómi lè wọ ẹnìkan tó bá dami sí i la ọlọ́ yẹn lè dami sí i la wo omi lè wọ rẹ̀ ibo ni wọ́n ti rí kómi lè wọ rẹ̀ bí wọ́n bá ní nǹkan kan tí wọ́n náà ń wò nulẹ̀ rẹ̀ ó sì máa kó omi lè wọ ẹnìkan. ẹ dà la. bọ́ọ̀ bá ní nǹkan tí wọ́n náà ń wò nulẹ̀ ó sì máa kó omi lè wọ ẹnìkan bó ló ti mà. ẹbí gbogbo àwọn ẹni ọlọ́run tó ń parọ́ máa ń tí o sojú rẹ̀ àti ń tó orí tó ń sọ jáde àti òkúrọ́ tó ń lẹ̀ mọ́ gbogbo àwọn àlùfáà wọ́n bá yẹ pé dáwà lọ́ba fẹ́ ṣe bó o ti ń ṣe wọn kí wọ́n ṣe. bẹ́ẹ̀ kọ́. asámà pé wọn náà sáfẹ́ hàn dé. nígbà tó ti sá lọ tẹ́lẹ̀. ọ hàn lóòótọ́ o àmọ́ ò ní lẹ́yìn. insha allah. ẹ sami ni. amiina. ọ hàn lóòótọ́ torí ńlọrin kọ̀sá burú bí kéèyàn hàn ọmọ abúlé hàn ọmọ àtà hàn kọ́dà ò lè hàn. àyè bẹ́ẹ̀ àbó lè hàn ni. ara wọn ò lè rú àwọn yálà yòó àwọn náà hàn gbà tán bẹ́ẹ̀ wọ́n ní star àwọn àràsákì àgbéfò bí wọn náà bá wá dé lónìí tó bá gbé nǹkan kí nǹkan dé tó bá hàn tó sì láwọn èèyàn lẹ́yìn kò sí bẹ́ẹ̀ lérí ibú náà ò sí nílé yẹn bí mẹ́ta mẹ́rin lẹ́yìn. dáadáa. àmọ́ lọ́rin ti dùlú eléríire àwọn tí wọ́n tẹ̀lé àfàwọn àsáwọ̀ nìkan ni wọ́n gà tẹ̀lé ọ. àwọn tó ń bolú bí ẹgbẹ́ rẹ àwọn tájọ tẹjọ sákù lé wọn. inú ẹ̀kọ́ nu wọ́n fẹ́ kẹ́ ẹ sọ fún pé àwọn ẹ̀kọ́ bá a ti gbéyàn sójú ọ̀nà ọ̀rọ̀ al-amru bil ma'rufi wan nahyi 'anil munkar lahu adabun wa asalibu ó ní àwọn ẹ̀kọ́ ó sì láwọn ojú ọ̀nà kẹ̀yẹ kọ́kàn wa tó gbá wá sí ó sì máa sọ̀rọ̀ ọmọ alákọ̀ọ́máwọn ẹni ọlọ́run ó tún pe ọba odidi ọba àlú tọ́lọ́run ní ẹ̀tẹ̀lé ọlọ́run ẹ̀tẹ̀ lójíṣẹ́ sì tẹ̀lé àwọn aláṣẹ. تعالى أيضا أتأمرون الناس بالبر ọlọ́run lẹ́yìn èèyàn máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n máa ṣe dáadáa. وتنسون أنفسكم ẹ̀yin ó sì gbàgbé ara yín. وأنتم تتلون الكتاب أفلا تعقلون. ká fún wọn afala ta'qiluna làákàyè rẹ yoro ni àbó ní làákàyè mọ́. eré apẹ́ mọ́ ni. eré rẹ dàrú ni. ó dìndín ní. má bọ̀. الثالث ẹlẹ́ẹ̀kẹta. أن يكون حسن الخلق ẹni tí ó bá pèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí wà rẹ̀ ọ́ da. حليما ó sì gbọ́dọ̀ jó ní sùúrù. يأمر بالرفق tí ó bá pèyàn bí rìfìkì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi pè é. وينهى باللين tí ó bá kọ̀ fún yàn pé ẹ má ṣe léyìí mọ́ ẹ má ṣe bọ́ mọ́ ẹ má ṣe nǹkan báyìí mọ́ bìlíìnì ẹ̀wọ̀n nǹkan bìlíìnì pẹ̀lú rírọ̀ ni ó fi ṣe kò ní máa mú kíkan. gbólóhùn ọ̀rọ̀ rẹ ò ní le ọ̀rọ̀ lílẹ̀ tútù ni ó sọ jáde. ọ̀rọ̀ tútù ni ó sọ kò ní máa sáré sọ pé lágbájá ọ̀hìn ké fún ọwọ́ náà lágbájá ológun ni ọ́ lágbájá ẹlẹ́bọ ni ọ́ lágbájá oníkìní kan ni ọ́ kò ní wí bẹ́ẹ̀. ọmọ náà sì ní wọ́n náà. kò ní wí bẹ́ẹ̀. ládùúgbò ogun tí wọ́n náà ti ṣe gbogbo gbẹ́rẹ̀ nǹkan kan tó o ti sín rí àti gbogbo ọṣẹ tó o wẹ̀ àti gbogbo ẹ̀fúrẹ́tì tó o ti ṣe. ó wá ṣe gbogbo ẹ̀ tán wọ́n yẹsẹ̀ wá dé ọwá nìkan ọ̀dà kí nìkan ọ̀dà ní tí wọ́n náà ti kú o. kì í jẹ́ pé ọlọ́run lọ́sẹ̀sẹ̀ wá yàn ọ́ pé máa bọ̀ wá. ìwọlọ́yàn rẹ̀ ọlọ́run kọ́ ọ́nà ọ léyìí tó ń jẹun ìwọlọ́run rẹ̀. bọ́lá ọba yẹ kọ́lọ́run lọ́nà ọ léyìí tó jẹ́ nìní ìjọ wọn ju ọ sẹ́wọ̀n ní Cairo tó lóṣù mẹ́ta tó padà jáde. iṣẹ́ tó fẹ́ ṣe lọ́hùn tó fẹ́ yanjú lọ́hùn tó ní ọ̀dà táwọn èjù ọ sẹ́wọ̀n láwọn tí wọ́n kọ́ ọ ní mímọ́ àwọn náà ni wọ́n kọ́ ọ ní mímọ́
ọwọ́ ni wọn mama àwọn bá wò pé ọ̀rọ̀ àpẹẹrẹ ìyá wèrè ẹ̀wọ̀n tí wọ́n fi ọ́ sí wọn ni kò fi sẹ́tù kọ́kọ́ lẹ̀ ló fi sẹ́tù ni. láàrin oṣù mẹ́jọ àti tó ń burú. nígbà wá jáde kí ló tó wálé. kọ́ takú sọ́ọ̀mù. ee ṣe takú sọ́ọ̀mù kó lóde wálé. níbo. àṣẹkùbọ̀ ẹ̀wọ̀n tọ̀hún iná lọ ọ̀ ń bọ̀ wá sẹ́wọ̀n tìlọ́ni náà àmì ẹ̀wọ̀n tìlọ́ni èsè yìí tá a dùn yàn sí ọ̀ ń bọ̀ wá ju ọbẹ̀ ń gbọ̀ báyà. má bọ̀. لا يجد في نفسه إذا ناله سوء ممن نهاه. yọ̀dà mọ́ a gbọ́dọ̀ bá a wípé ìkẹ́kẹ́ ń bẹ̀lẹ́ mi tiẹ̀ náà inú ń ta burú bá ti sí ọ a gbọ́dọ̀ rí ọ wípé báyà burú kan bá sí ọ àbí nǹkan kan sí ọ kọ́ wa dájú kọ́ aburú ni padà mùsùlùmí ò gbọ́dọ̀ bá mùsùlùmí jà ìwọ fún rẹ lọ ń sọ fẹ́ nìkan pé bọ́bá yẹ kó yẹn wá bá ọ ẹ̀yin náà gbádùn fa ẹ̀wọ̀n kan tẹ̀rù kó àwọn gbádùn ni àwọn kan gbádùn fa ogun àwọn tó ń kó kíkọ sẹ́ni ọgbádùn nù wọn ọ̀pọ̀ ẹni tó gbádùn ọ̀rẹ́ ni ọgbádùn nù àwọn tí ń tẹ̀lé o. ajá pé wèrè ni wọn náà nù. gbogbo àwọn tó tẹ̀lé ànábì wọn gbádùn èyí ṣe tí wọn ń ká wọn tí wọn gbádùn kí. tó ń kó wèrè kí. tó ń kó àwọn wèrè kí. àsọ̀bà wèrè ni wọn náà. èyí ṣe tí wọn ń kó wèrè kí tó ká wọn tó gbádùn tó dágájá kí. káàfà ọmọ sọ pé àwọn kan gbádùn fa kílẹ̀ tó pe àwọn yìí àwọn tí ń tẹ̀lé wọn ọmọ gbádùn ẹni wọn mọ̀ ti yí. wèrè ló ń kó kí. ẹ máa bọ̀ wá àfìláwà ni àdì ọmọlẹ̀. jabata bá wèrè. anabi ò ṣe báwọn. sallallahu alayhi wa sallam. anabi kọ́dà wọn lé anabi lóko kò ṣe wàhálà bẹ́ẹ̀ yẹn bá lẹ̀ wọ̀nyí lóko wọ́ ọjà o ó sì lóun tẹ̀lé sunu anabi Muhammad. yóò gbé banjáde o wẹ́ẹ̀ bá. máa bọ̀. ولا يكذب إذا لحقه أذى ممن أمره. ẹni tó bá fẹ́ ṣe súnà tó fẹ́ tẹ̀lé súnà tó sì fẹ́ ṣe dáwà tó fẹ́ pépè kò gbọ́dọ̀ bínú báwọn yẹn bá ń sọ tí ọ̀dà sí kó má bínú. ibà wọ́n bínú. ìwọ ń bínú wọn bá ti sọ̀rọ̀ kan nísìnyí ọ̀sàrè wá irọ́ kan ọ̀gádà àrọ́jọ wọn náà bá tún dùn gbì. ẹni bá fẹ́ ṣe dáwà ọ̀gbọ́dọ̀ sí yùn. بل يصبر ọgbọ́dọ̀ ní sùúrù ni. ويعفو ó sì gbọ́dọ̀ máa mójúkú onú ọ̀rọ̀ tí ọba da táwọn èèyàn bá sọ sí lérí tó gbé lọ́wọ́. ويصفح ó sì gbọ́dọ̀ máa ṣẹ̀dẹ̀ fáwọn èèyàn. لقوله تعالى pẹ̀lú gbólóhùn Ọlọ́run tó sọ pé. وأمر بالمعروف. Olúwa ni máa pè àwọn èèyàn pẹ̀lú máa pè àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú bil ma'ruf máa pè wọ́n pẹ̀lú dáadáa. ونهى عن المنكر. máa kọ̀ fáwọn èèyàn níbi tí ọ̀dà kí wọ́n má ṣe máa. واصبر على ما àwọn tó bá pè أصابك. wọ́n jọ tí wọ́n bá lẹ̀ olókùn àbí wọ́n bá nà ń bílálà wasbir Olúwa ni kò ṣe sùúrù. إن ذلك من عزم الأمور. èyí ń ní ìdààmú rẹ̀ tó dáa èyí ń wò làníyàn tó dáa èyí ń wò ní àmbísàn rẹ̀ fẹ́ni tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run.